ونطعم من لو يشاء الله. قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينزلون. قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون. فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون. إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون. لهم فيها فاكهة ولهم ما يدعون. سلام قولا من رب رحيم. سلام قولا من رب رحيم. وامتازوا اليوم أيها المجرمون ألم أهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم. ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تاكلون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. mo kí àwọn bàbá wa ìmáàmù àgbà àti gbogbo àwọn ìmáàmù àti gbogbo àwọn àlùfáà. mo kí àwọn lọ́lá wa ẹni tí ó ṣojú gbogbo ìjọba Nàìjíríà náà ni His Excellency the Vice President of the Federal Republic of Nigeria. àwọn gómìnà wa President wa tàná àti gbogbo àwọn mẹ́yànmẹ́yàn tó wà níbí lẹ́ni. mo kí bàbá wa ọlọ́lá wa bàbá wa bàálù lọ́rin. bí ẹni ti rí yìí ó yẹ kí a wà nínú ìbànújẹ́ nǹkan t'Ọlọ́run fi kàn wá. mo kí àwọn ẹbí àti àwọn ọmọ tí bàbá wa Olúṣọlá Sàràkí fi kalẹ̀
a wà nínú ìdárò fún nǹkan ribiribi àti nǹkan tó wúwo tọ́lọ́ ń gbà lọ́wọ́ wa kì í ṣe fún ìlú Ìlọrin nìkan kì í ṣe fún ìlú Kwara ìpínlẹ̀ Kwara bí kì í bá ṣe fún Nàìjíríà lápapọ̀. àmọ́ èwo lọ́lọ́run fẹ́ ṣe fún wa látara kú yìí dáadáa ló gbà lérò pẹ̀lú wa ní àbí aburú. Ọlọ́run ọba ó sọ fún wa nínú Al-Qur'an. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ahum inna la nadri asharrun urida biman fil ardi am arada bihim rabbuhum رشدا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنا لا ندري أشر أريد بمن في الأرض. àmì tọ́lọ́ bá tó gbà lérò pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí èèyàn máa kú kò sẹ́ni tí wáyé tí è kú kò sẹ́ni tí wáyé tí pẹ́ ń bẹ̀ tí jù síbẹ̀ tó bá wáyé tí ò bá kú talẹ̀ tó fẹ́ fi jọ ṣùgbọ́n ikú ni àdánwò ni àdánwò tiwọn nílẹ̀ Nàìjíríà náà ni wípé dáadáa lọ́lọ́run bá gbà lérò pẹ̀lú gbogbo àwọn tí wọ́n mú lọ wọ̀nyí erin kan nǹkan ńlá kan igi ńlá kan àràbà kan ló tún wò yìí. وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا. aburú lọ́lọ́run bá gbà pẹ̀lú wa tó lérò pẹ̀lú wa nínú ilẹ̀ Nàìjíríà bíire torí gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú láì kìí ṣe ọ̀jẹ̀lú àwọn Ọlọ́run bá mú kúrò lórí ilẹ̀ níkọ̀ọ̀kan. Allahu Akbar. wọ́n mọ̀ bá ti ṣe wọ́n mọ̀ bá ti tó wọ́n nánú tí wọ́n ní tí ìṣara ìlú tí ìṣara òṣèlú ni wọ́n ti kó jọ èyí tí wọ́n kó jọ látara ogun tara tiwọn tí wọ́n wá ná sínú báwo nílùú ó ti dá àti báwo lọ́mọnìyàn ó ti dá. Nàìjíríà ló sì ń lọ ibi tó ń lọ yìí kò sí ìfàyàbalẹ̀ mọ́ àwọn ọlọ́gbọ́n dà àwọn olóye dà àwọn onímọ̀ ìjìnlẹ̀ dà àwọn tí wọ́n mọ̀ ń pa òṣèlú dà tí wọ́n lè bá wa tó tí ó fi tò inú wọn tí wọ́n tó bí ó ti tò ló lọ àwọn ni wọ́n ń lọ yìí ní kọ̀ọ̀kan. Allahu Akbar. Ó yẹ kí Nàìjíríà panu dà ká papòdà ká sun ká takaka ká ronú ọ̀la wa torí pé n táwọn wọ̀nyí ń fi kalẹ̀ n tí a mọ̀ nínú tí wọ́n mọ̀ nínú òṣèlú àná òṣèlú tàná táwọn wọ̀nyí dàgbà sínú ẹ̀ tí wọ́n ṣe títí dìwò yìí kì í ṣe òṣèlú bó pa ó bu lẹ́sẹ̀ kì í ṣe òṣèlú ká má parẹ́ ẹni kì í ṣe òṣèlú kílù má ní fọkànbalẹ̀. إذا كانت إذا جمعتنا وحدة وطنية فماذا علينا أن تعدد أوطان. tó bá já sí pé ìpapọ̀ wa nínú ìlú Nàìjíríà kìrìó ń bẹ mùsùlùmí ń bẹ ẹlẹ́sìn mi ń bẹ. إذا جمعتنا وحدة وطنية tó yẹ pé ìlú yìí náà ló sọ wá di ẹyọ kan. فماذا علينا أن تعدد أوطان. a ní pínra wa lọ́tọ̀ọ̀tọ̀ yẹ́lẹ́yẹ́lẹ́ kẹ́nìkan máa pera rẹ̀ níran kan káwọn kan máa pera wọn níran kan ká máa ti torí ìran ká máa wá jà. ní tìtorí ẹ̀sìn jà bàbá wa Olúṣọlá Sàràkí
ìlú míì ni wọ́n ti ní ìyá tó bí àwọn tí wọ́n bí fún wọn yìí kalẹ̀ kì í ṣe nù lọrin mo sì lérò yìí pé nú ẹ̀sìn míì ṣé ìṣẹ̀sìn Islam tí wọ́n dàgbà sí ó jẹ́ kí bàbá náà lápa sára ẹnikẹ́ni ní Nàìjíríà tọ́wọ́ ẹ tókè tó tó sálẹ̀ tó káàkiri ṣùgbọ́n nísìnyí àwọn òṣèlú ta ní kọ́lọ́n kó là wá. إذا القوم عمتهم أمور ثلاثة. táwọn èèyàn tí nǹkan mẹ́ta tó bá ti papọ̀ máwọn èèyàn lára. لسان وأوطان وبالله إيمان. lisanu alẹ́nu aníyàn Nàìjíríà ọlọ́run kẹ́ wa fún gbogbo resources ni a ní human resources a ní natural resources a ní gbogbo resources ta ní inú àwọn resources ta ní yìí ló wà ń lọ wọ̀nyí inú àwọn tó jẹ́ human resources tí Nàìjíríà ní àwọn ni wọ́n ń lọ. tí mẹ́ni ìsìn lọ́hún àti resources èèyàn ta ní ẹ̀sìn ń bẹ ìwà ń bẹ àwa papọ̀ sínú ìlú kan nǹkan mẹ́ta ni tó bá papọ̀ fún wa. فأي اعتقاد مانع من أخوة. kí ló kàn fún wa àtàyọ̀ká ìjọ kan ní náà ní Nàìjíríà fi lè jọ kan àwọn tí wọ́n wá so pọ̀ lánàá inú wọn náà ń lọ yìí. بها قال إنجيل كما قال قرآن. a máa wá rí i pé ra'aytu khidmatal awtani fukhan mo rí i pé gbogbo kálukú téèyàn bá ṣèlú ó fẹ́ sìn ni Ànábì sọ fún wa pé صلى الله عليه وسلم ra'isul qawmi خادمهم. ẹni tó bá jẹ́ aṣáájú òun lẹ́rú aráàlú ó wá sáàfù wọn ni kì í ṣe pé wá sáàfù àpò ara ẹ̀. وجدنا خدمة الأوطان فخا. a rí wípé khidmatal awtani ìsìn ìlú wọ́n sọ ọ́ di ẹyin àpájẹ́. يصيد به مطامعه لأريب. tọ́já sí pé kálukú fẹ́ fi bí àbùkátà ara rẹ̀ ni tó bá bí àbùkátà náà kí ni yóò wá kù kí lè bàbá wa ló lọ yìí kí ló mú lọ nísìn kò sí nǹkan kan tó mú lọ bẹ́ẹ̀ yẹn kó gbogbo ayé ìjọ ò ní mú nǹkan kan lọ́nbẹ̀. وكم ملئت جيوب من ندار. mélòó àwọn èèyàn tí wọ́n ti kún àpò wọn kẹ́kẹ́ fún góòlù owó. بذاك كأنما الوطن لجيوب. tó yá sí pé kíkó yìí náírà bẹ́ẹ̀ jáde kúrò nù Nàìjíríà náírà rẹ̀ ò wúlò mọ́ kò tán ọba kó jọ bẹ́ẹ̀ ọba kó pound sterling jọ kó dọ́là jọ kó euro jọ bó bá jáde láyé tán bá ti bọnú sàárè wọn ní kó kankan wọbẹ̀ torí wọn yìí ná lọ́hùn. الله أكبر. bàbá yìí ilé méjì náà ni wọ́n ló ní ó ní kan lọrin bí ó ní kan ní Èkó الله أكبر. ọ̀tán gbogbo èyí tó ní àtẹ̀yí tó ní lẹ́kọ̀ọ́ àtẹ̀yí tó ní lọrin ẹsẹ̀ mẹ́fà péré náà ni wọ́n yọ ń bẹ̀. الله أكبر. kẹlẹ́ yìí kọ́ máa jẹ́ wáàsí fún àtakò àwa ní ká sunkún wa ká sunkún orí ara wa ń bọ̀ lọ́rọ̀ ó já sí. èyí tó dára lójú náà ní wípé tí bàbá wa yìí yóò já sí dáadáa torí ó ṣe eré tó pọ̀ méjì náà lọ́lọ́run dá wa pé ká wá ṣe láyé èèyàn méjì náà ní kálukú ó sì ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ti dá. Ànábì wa Muhammad صلى الله عليه وسلم. nínú hadisul kudusi ó gbà wá tọ́lọ́run sọ fún mi pé inni khalaqtul khalqa lil khairi mo dá àwọn ẹ̀dá kan torí ire wa lil khairi ya'malun ire náà ni wọ́n máa ṣe nǹkan kan kò ní wọ́n máa ṣe. وخلقت خلقا للشر. mo dá àwọn kan ní títorí aburú. وللشر يعملون. àwọn ò ní wáyé wá ṣe nǹkan kan aburú ni wọ́n máa ṣe láyé. فطوبى liman ajraytu ala yadayhi alkhair oríire fẹ́ni tí mo ní kí ire máa tọwọ́ ẹ̀ṣẹ̀ oríire fún bàbá wa yìí ìwọ wúra rẹ wò bẹ́ẹ̀ nìkan ò mọ̀ra rẹ wọnú ara rẹ wò sunkó takaka kó mọ̀ yìí pé ó ní ju ẹsẹ̀ mẹ́fà lọ bí bàbá ti rí bó ti ní gbogbo ẹ̀ tó kówó jọ tó ná yìí ó ná fáwọn èèyàn ni
gbogbo èyí tí wọ́n kó yọtọ̀ bá kó jọ kalẹ̀ ń ti torí ọmọ kan àwọn ọmọ ẹni náà ni wọ́n bẹ ẹ̀yìn jẹ́ nítorí rẹ̀ nítorí tó kó kalẹ̀ ni kò wá sí nǹkan tó kó kalẹ̀ ó kó kalẹ̀ nítorí káwọn kan lè ná ni ọlọ́run kó ṣàánú wa nílùú nàìjíríà àmín. wọ́n ń ju bọ́ǹbù lókè ju bọ́ǹbù nísàlẹ̀ àwọn tó sì dàgbánu olóṣèlú ti ń lọ òṣèlú náà ló sì ń bẹ lábẹ́ ẹ̀ níbo ni ọ̀rọ̀ nàìjíríà ń lọ ọ̀rọ̀ nàìjíríà gba àdúrà tààrà Allahu akbar. a fi àsìkò yìí bàbá ń ṣàdúrà fún bàbá wa ọlọ́lá wa Olúṣọlá Sàràkí kọ́lọ́n kó ṣe gáfárà fún ọlọ́run ti ṣe gáfárà fún àdúrà tó kù tá a ṣe náà ni bí Ìlọrin ikú yóò ṣe ní jádánwò fún Ìlọrin Allahu akbar. tí ò ní jádánwò fún Kwara Allahu tí ò ní akbar. jádánwò papọ̀ fún Nàìjíríà kọ́lọ́n bá kó síra wa láyọ̀ àtàláfíà آمين. ọlá subhana rabbika rabbil بالعزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم يا الله يا حنان يا منان يا ديان يا سلطان إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون adúpẹ́ fún Ọlọ́run ọba alhamdulillah. Ọlọ́run ọba tí ò gbọdọ̀ ní nǹkan méjì béèyàn ṣe lè wọ́n tó nínú àwọn ẹ̀dá yóò ní nǹkan méjì albidaya kò sẹ́ni tí ń bẹ tí ò ní pilẹ̀ bàbá tiẹ̀ lè pìtàn rẹ mọ́ lánàá lónìí àwọn tí wọ́n mà náà rẹ̀ ń gbà tí ò tí ì dáa fún ọ wọ́n kù láyé kò sẹ́ni tí ò lánàá kò sẹ́ni tí ò dààmú rí kó tó rí fọkànbalẹ̀ kò sẹ́ni tí ò ṣubú rí kó tó nàró wọnẹ̀háyà àwa lágbára ni àlágbára níjọ́ kan là á parí ẹ̀ tá a ní síbẹ̀ mọ́. قدم لنفسك خيرا bàbá yìí máa bí wọ́n ti kí mo kí ọlọ́ba mójútó yín àti àwọn àyíká lórí àwọn alájí àgbà náà. تمالك مالك mo kí ọba wẹ́n mi wá fún gbogbo Kwara State ṣéèrù. شيخ mo kí gbogbo mọ̀nyíyàn tí wọ́n wà ń bí látòrí igbákejì ààrẹ wa tó fi kan lẹ́gbọ̀n. now قدم لنفسك خيرا mo kí wọn tí wọ́n ti ń sọ̀rọ̀ ṣáájú mi gbogbo náà ni wáàsí béèyàn kùn níbi wáàsí ni ìjókòó wa wáàsí ni fún àwa tọ́lọ̀ ní ká máa darí ayé lónìí ìgbà mẹ́ta náà lẹ́ẹ̀ lò yóò mú mọ́dọ̀ láyà òdu eléyìí ọjọ́ tó tá a ti lò lọ kò ní í padà wá mọ́ tá a bá wà ń bẹ̀ ẹ ṣàánú tó bá ti di àwọn ẹni ànánì bó bá fẹ́ ṣe agbára rẹ̀ ò ní kà mọ́ lẹ́yìn àwa tá a joyè ìdílé yìí tí a bá kú tí wọ́n gbé ara àgbàlá èmi ò rẹ́ni náà tí ò ní padà wọlé ààrẹ lọ́wọ́ wàyẹ̀ òmu àǹtàfì àti òní tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ẹ jẹ́ á ṣe dáadáa láyé dúró máa rí kò ní máa bẹ lọ gbére fún ẹ. ààyè tó àjòkó lóde tí wọ́n ń bẹ́ rí tí wọ́n ń bẹ́rùn tó o bá wo ọ́fíìsì ẹ ọ̀rọ̀ àìmọye pictures wọ́n pàtì ààyè tó kù ni wọ́n tò wọ́n náà sí. òní ni ẹ jẹ́ á ṣe dáadáa lónìí tá a lè ṣe dáadáa yìí káwọn náà tó tó máa nàga wẹ́lò mí pé ó fẹ́ dé. ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìgbà tí ń bọ̀ tó lóyún tá a mọ̀ rú ọmọ tí ó bí ẹni tí ó lòpọ̀ lọ́la ọlọ́run nìkan ló mọ̀ náà bàbá Sàràkí wọ́n ní nǹkan mẹ́rin tí wọ́n fi lo iyì dọ́jú alẹ́ bẹ́ẹ̀ yóò bá ní tó bá yẹ láàárọ̀ kò lè yẹ lálẹ́ Allah. tó bá sì yẹ lálẹ́ kò lè mọ́júmọ́ ìtumọ̀ rẹ̀ oríire rẹ̀ kò lè dórí ọmọ tó bí. mẹ́rin ni ìtàn sáìl ẹnìkan ò ní sunkún wọlé bàbá náà kó sun ẹkún jáde padà. èyí tẹ̀ ń fọ ọlọ́run ní tọrọ pé ẹ fẹ́ kúure àbíkẹ́ lè tọrẹ. bẹ́ẹ̀ bá ti lè tọrẹ kì í ṣépè bó ti wọ ọlọ́run ní ó sọ̀rọ̀ yín èyí ò ká wá. قدم
لنفسك خيرا وأنت مالك مالك. ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ bá kú re lóòótọ́ torí owó kọ́ lórí ire tó bá sọ owó ní kárúnù ní sórí ibú agbára kọ́ lórí ire kápẹ́ ní fìrẹ́wọ̀nù ní sàgbákò. ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹni tẹ́ fi kú re táfẹ́ lè tẹ́ra wa pa ìtààmù tọ́hán kánni wa la àbẹ́lọ́run ká lówó tó yín bá a ti ẹ̀bẹ́lọ́run tí ó fún wa ló ti fún wa yìí àmọ́ ẹ rọ́jú fún àwọn èèyàn ló ń jẹ gbogbo èèyàn kí ó gun mọ́tò ẹ méje bí ó pa á kú. bàbá Sàràkí a máa fún èèyàn ló ń jẹ bàbá lọ ra mọ́tò ọ̀lọ́mọ́kà sínú rẹ̀ ò jẹba ṣe ìjàmọ̀lá ń bẹ̀. àbí bàbá fúlọ̀ jẹ ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹun kẹ́ yóò dáadáa bàbá ti yóò kò sí problem. ẹlẹ́ẹ̀kẹta tí bàbá Sàràkí ní tọ́lá fi ni ó yẹ báyìí òkú tó ju ọ̀pọ̀lọpọ̀ àlàyé lọ. yuhibbu linnasi ma yuhibbu li nafsihi. akramakumullahu alkarim. bàbá Sàràkí tóró yẹ ká sọ tí wọ́n ṣe tó yín ẹ báyìí ẹ má rò pé wọ́n yín ní òjì ó yẹ yín gbogbo akálẹ̀ délé yín kẹ́lẹ́ kúre la fi ń sọ yìí. yuhibbu linnasi ma yuhibbu li nafsihi. bàbá Sàràkí wọ́n fẹ́ fún gbogbo ọmọ ọlọ́mọ déédéé tí wọ́n fẹ́ fún ọmọ wọn. kíjọba tó kan ọmọ Sàràkí àwọn ọmọ ọlọ́mọ náà ti jàlùbáríkà lọ ní ti jàlùbáríkà lọ wọ́n ní wọ́n mọ̀wé stand up sit down come go àti mọ̀wé náà nìyẹn. قدر لنفسك خيرا وأنت مالك مالك من قبل أن تصيبها فردا ولو هالك هالك إما لجنة عدن أفي المهالك هالك. bàbá Sàràkí wọ́n fẹ́ bí ní àwọn ṣe ń dùn kí ni gbogbo ọmọ ọlọ́mọ ó dùn ọmọ tálíkà ọmọ mẹ̀kúnnù. ẹlẹ́ẹ̀kẹrin tí bàbá Sàràkí ní tẹ́mi ó fi jòkó alíl bàbá Sàràkí rọ̀ wọ́n ṣe é súnmọ́ ní ẹmọ́ náà wọn àwọn tèmi nìyẹn ẹ jẹ́ kí wọ́n súnmọ́ mi ẹ méjì wọn ó nà á pa gbogbo wọn tẹ kó lẹ́yìn ò lè tẹ̀lé yín tí kú bá dé ẹ jẹ́ àárín súnmọ́ ẹ jẹ́ àárín súnmọ́ bẹ́ẹ̀ bá lólówó nìkan lẹ́yìn máa dá lóun tẹ́ ẹ bá kú olòṣì ni ó gbẹ́lẹ̀ olòṣì ni ó gbẹ̀yìn olòṣì ni ó gbà yín olòṣì ló pọ̀ náà tí ó kírun subahana rabbika. rabbil izzati amma yasifun. òun náà ni Sheikh Suleiman al-Miskin billah Sheikh Suleiman al-Miskin billah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يريدوا أن يكدوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتب لما سبق نادر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله
حق قدره ومقدار العظيم هدية مني إليك يا رسول الله. صلى الله عليه وسلم. His Excellency, Vice President, Republic of Nigeria, Act 30 Namadi Sambu. الله حفظه الله. Your Excellency, Alhaj Abdul Fattah Ahmed Maigida, former President of Nigeria, Chief Olusegun Obasanjo, Royal Highness, my father, Sheikh Dr. Ibrahim Usulu Gambari, Chief Imam and Alfas, Abbas, Protocol of Staff, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Láyé kíkí mi, tí mo kí àwọn atọ́lọ́ ń fò níyẹ, mo kí bàbá wa ìmáàmù àgbà Adamallahu hayatahu. fún gbogbo ìpínlẹ̀ Kwara, Ọlọ́run jẹ́ àrí pẹ́. Àmín. Mo kí bàbá wa Mudirul Markaz, Adamallahu hayatahu. Ọlọ́run jẹ́ mi ogun fún wa. Àmín. Mo wá kí gbogbo àwọn ọmọ olókùú, bẹ̀rẹ̀ látòrí sẹ́ńtọ̀ wa Dr. Bukola Taraki àtàlájà wa Rukayatu Gbemi Hafizahumullah. Láolú ajá tó yẹ kárí gbogbo yín àti gbogbo àwọn tí ń jẹ́ bí bàbá àtàwọn ọ̀rẹ́ bàbá ederi màmá wa tí bàbá dàgbò alẹ̀ fún salamullahi alaikum lẹ́ẹ̀kan sí wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ mi ò ní pọ̀, bàbá Mudirul Markaz ti ṣe wá sí bí bàbá wa Dáńbọ̀rọ̀ nù ṣe ṣe kọ́lọ́njẹ́ àrí wọn pẹ́. Àmọ́ wọ́n ní ọ̀tọ̀ ní ọ̀rọ̀, ọ̀tọ̀ ní ọ̀ràn, ọ̀rọ̀ ní wá dọ̀ràn. Bọ́rọ̀ bá ti wá ṣẹlẹ̀ àfi káyàn bada bisimilahi rahmani rahim kul alhamdulillahi wa salamun ala ibadihi ladina istafa Allahu khairun amma yushrikun. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. Rabbi awsini an iskurani matakan lati an'amta alayya wa ala walidayya wa anni amala salihan tarida wa adkhilni bi rahmatika fi ibadika salihin. رب أوصيني أن يرضاني منك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهبنا الحسنة إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحسنة إن ربنا لغفور شكور. وقل ربي هديني مدخل صدق مدخل صدق واكم وارجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. àfọ̀jọ̀gbọ́n kan sọ pé ulikina أعانكم الله. lílé hayati wálé mamati. خلقنا للحياة وللممات ومن هذين كل الحادثات ومن يولد يعيش ويموت كألم يمر كيلو بالكائنات. هي الدنيا كتاب نحن فيه مقاصد للخطاب وللقناة مقاصد للخطاب وللقناة.
bàbá wa Wàsírí Gèrí bó ṣe wáyé èyí ń kọ́ níjà àwa náà ni ẹni bá sì ti wáyé ti mọ̀ pé òun ó kù àmọ́ngbàtọ̀ wáyé kí lọ gbáyé ṣe ọ̀rọ̀ tí wọ́n lọ wà ńlẹ̀ ta gbọ́dọ̀ kílíà bàbá Wàsírí Gèrí ọlọ́mọdé àyà fi wọn ìgbà tí bàbá kú táwọn bàbá wa pè tá a débẹ̀ ajá ìbọn ọlọ́wọ́n ọba kan ni mo rí lára bàbá tó ni mo ti rírú ẹ̀ rí mo gbọ́dọ̀ sọ èyí hùn ní ń ṣe mí lóyìn ìjọ tí bàbá ti kú bàbá wa kú àwa débẹ̀ wọ́n mú wa lọ bí bàbá kú sí àrí bàbá àṣàdúrà ń bẹ́ẹ̀ ọwọ́ kú bá ṣe wẹ̀ wọ́n àwa jókòó bíi wákàtí 2 sí 3 tá a fi retí bàbá wa Ìmáàmù Àgbàjì àsìkò orí ẹ̀ wá tó àwẹ̀ bàbá àwẹ̀ wọ́n tán a gbé wọn sínú pósí à ń gbé wọn bọ̀ wá sí Ìlọrin wọ́n wá lórí ijọ́ kan tí ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ wọn lẹ́nìkan kú mùsùlùmí sì ni òun náà sì ń sáyé wọ́n bá pè wá débẹ̀ àwẹ̀ akáfàní ẹ̀ akínú sí la àwa fẹ́ gbé sínú kòtò làwọn aláwo bá dé wọ́n bá ló kó àwọn ni ọ̀rọ̀ wá di fàmí fọ́ àwọn èèyàn fẹ́ mọ bínú mo lẹ́sẹ̀ bínú òní ni yóò mọ túbúlà sàrá ìlú wa máa láwùjọ mi kò àti wàlà náà sírí. bó ṣe sẹ́rẹ̀ ẹnu ẹ filẹ̀ fún ẹjẹ́ wọn máa gbé la wá ní kẹjẹ́ á máa lọ mo wá rí i pé gbogbo awàsì tá a lò èyí tá a fi jòkó tá a fi retí ìmáàmù èyí tá a fi wẹ̀ wọ́n èyí tá a fi ṣe gbogbo tá a ṣe ń bẹ ààrẹ nìkan yẹ̀ wá lọ́wọ́ ẹ̀wù lẹ́yìn àwọn àtàwọn ọmọ ẹnìkan sọ pé kó òun ni ibi tó sáyé dé yìí bẹ́ẹ̀ bá sáyé bí bàbá yìí ṣe sáyé tó wá kú tó kú re bárkẹ́ ẹ̀yìn ọmọ rẹ̀ tí ò dójú tì í àwa gbé bàbá náà dé lọ ni títóbi tí bàbá náà wá tóbi ó tóbi láyé bàbá náà tóbi ńgbà tó kú tá a fà sọ pé olúwo fílẹ̀ àyà tí wọ́n fi lè màmá tí kàánàkà kúnlẹ̀ àǹtà ìdálẹ́mọ̀ jìzàtì. májú ogun mama la mú mi ní títóbi ní ta wá dé airport èrò wa ni pé ká gbé bàbá jáde àfipósí bí wọn wá láti Èkó ká wá gbé wọn kó nínú pósí títóbi ní kíláàdù àwọn èèyàn gbà wọn wà nínú pósí àti wọn sínú ambulance èrò wa ni pé tá a bá débi tá a ti kírun ká gbé bàbá lẹ̀ títóbi tó tóbi kò ṣeé ṣe wọn wá di fami ń fọ àwọn èèyàn wá ń lọ wọn wá bọ̀ kí la fẹ́ ṣe bàbá wa ìmáàmù wa sọ̀jẹ́ sí pé bàbá ní agbé bàbá yìí kalẹ̀ ẹlòmí ó tún wá kú yóò tún tẹ̀lé yóò wá dàbí pa tó fi ṣètùtù ẹ̀mí sẹ̀mí ètùtù ni àfi káàkiri sàlátù lè gáìbù sàlátù lè gáìbù ni pé òkú tó kú tí ò sí lọ́dọ̀ wa tó jìnnà Islam pàmìtì kákírun ránṣẹ́ sí inú mọ́tò tó wà náà bàbá ní ẹ lọ wò ó sí pósì ń bo lọ́dájú kọ wọ́n lọ́dájú kọ kíbúlà wọ́n ní ẹ̀ka bára ẹja kírun àwa kíbúlà náà akínú tán la gbé bàbá nígbà bí wọ́n débi táàtì sí wọn àwa yọ wọn kó nu pósí àdì wọn bọlẹ̀ àwọn mi wá sàṣìbọ̀ rẹ̀ wọ́n ní wọ́n fi pósí sì kú àfi pósí sì kú àwọn mi ní mọ́tò lásán la gbé wálé kò sí bàbá ń bẹ̀ bàbá wà ní mọ́tò tá a gbé wálé olúwo ilé àyà tí wọ́n fi lè màmá tí olówó fi lè àyà tí wọ́n fi lè màmá tí. ẹni tó bá fẹ́ rí pósí ń bẹ lágbàjì nínú ilé tí wọ́n ti bàbá ti kọ́ lọ pósí ń bẹ ẹgbẹ́ kan nìyẹn ẹgbẹ́ lẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin tó kù tẹ́ ń sáyé Al-Qur'an ní ìlàmù anamara ayato dúníà láìbùn wàláhùn wàtínàtún wàtẹ̀fáhùn ọ̀sùn كمثل جيب أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون طعما وبالآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. márùn tá a tọ́nà ń kà kún wàhálà ayé tí ń bá wa náà nu erémadé eré àgbà kásẹ̀ sọ kásẹ̀ fáàrí kàràhàn pé kò tó nítorí àwọn àfi gbẹ̀yìn àyà yẹn wọ́n ní mọ́ni àyà tó dún ní ayélujára màtá olè gbòòrì ẹran tán ni ó gbẹ̀yìn màlúù ẹ̀yin náà tẹ́jọ́ kẹ́lí bàbá yìí ṣe tán ìtẹ́ bá ṣe ló kú o tí wọ́n máa wí gbogbo àtàǹsáyé nu gbogbo ẹ̀yin tẹ́ wájú ọmọ bàbá ẹ̀yin lẹ́ lè sọ́sẹ́ bàbá pọ̀ ẹ̀yin lẹ́ sì lè bá jẹ́ nítorí lè mú yín bẹ̀rẹ̀ látòrí dókítà Bukola Olúsàràkí àtàjà wa Rùkáyà tó gbé mi káàrí gbogbo ẹ̀yin àbúrò wọn yá ìwà ladina amanu isibiru wasabiru warabitu wattaqullaha la'allakum tuflihun.
Dr. Bukola Agbatikọ ọ̀fẹ́ ọkọ̀ tí lè di àgbà báyìí ìtìbí irú ọlọ́sẹ̀ sùúrù. وصابروا Ajagbe mi ìwọ náà gbomi sùúrù mi. ورابطوا Ẹ wá sọ bí bàbá pọ̀ ẹ so gbogbo àwọn èèyàn bàbá yín ẹ so pọ̀ ẹrẹ́ níbí yín. Bàbá yín sì ti sẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tí bàbá wa ṣe dáadáa fún tẹ̀sẹ̀ yẹn sàdójú ayé bàbá ẹ̀ tí ìsanjọ́ o ìgbà tẹ́ ìsanjọ́ ni táàmù béèyàn rẹ nìyí táàmù béèyàn bí nìyí bàbá ẹ̀ ti ọmọ ẹ̀ síwájú níjò lọ́kọ̀ ti Bùkọ́lá síwájú ẹ̀ ọjọ́ títí ń sìn lọ ní bọ̀ kọ́nà tó wá lọ yọrí ẹ̀ síbi tí ọ yọrí ẹ̀ sí yìí bẹ́ẹ̀ náà bá ṣe eré ẹ̀yin náà kúre subhana rabbika. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم وخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق ولا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. Bàbá wa ìmáàmù àgbà. Adamallahu wa yàtọ̀. Gbogbo ìṣẹ́jú tá a bá lò àgbọ̀dọ̀ mọ́ta akọyin. Wàllá. Ẹ kó ẹrù lọ́rin. Allah. Gbogbo òlu lọ́lẹ́rù tiẹ̀ tí ń rù tí lọ́rin ibù àyà. Ọlọ́run kọ́ máa bá yín gbé. Àmín. Ẹni tó bá máa ń ta wí kọ́ sáámi. Chineke China àwọn bá ro wà bá mógùn sáma kó mógùn hali. Kó wọ́n farabalẹ̀ ìṣẹ́jú tá a lò kò ní pẹ́. Mo gbà yọ̀dá lọ́dọ̀ yín. Ṣé yọ̀dá? Wọ́n láwọn yọ̀ǹda. Bá a ti sèénu. Bá a bá ti gbà yọ̀dá lọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà àti gbà lọ́dọ̀ ará yòókù. Bẹ́ẹ̀ni. Èmi bẹ́ kí prógámù ó pè mí pẹ̀lú ṣéwù amòdìrú wa pọ̀. Adamallahu wa yàtọ̀. A rí pẹ̀lú wàláyì. Àmọ́ bó ti wá lónìí a sì ṣe bẹ́ẹ̀. Tọ́. Ní ẹ̀yìn bá ó ṣe. An ce mai zage ya mutu kallo ya kare. Kuma mai takalmin karfe ma ya mutu. Sine wa sine Ahmadu Saddauna. Ìgbà tí Saddauna ti fayé lẹ̀ kò sẹ́ni tí ó ṣẹ́kù nu olóṣèlú tí ò ní fayé lẹ̀. Laisa libaliyatu. Ba wanda zai rage kuma tun da Saddauna ya tafi har da takalmin karfe har da zage. Laisa libaliyatu. In aka ce mutuwa ne ba shi ne musiba ba. Fi ayyamina ajaban. Laisa libaliyatu fi ayyamina ajaba. Ba mutuwa shi ne ajaiba cikin a tsakaninmu ba. Bali salamatu fiya ajabul ajabi. Bali salamatu fiya ajabul ajabi. Yande kowa zai samu sira wajen Allah yande wannan mutum ya sira wajen dan Adama. Duk wanda ya sira wajen Adama ya sira wajen Allah. Dukan kuma Allah ya sa ku sira lafiya ku wanya duniya salamu salamu. Abin da ya tashi kan na madi sambo dukkan ku Allah ya za ku sauka lafiya. Amun. Bàbá wa ọlọ́lá wa bàálù lọ́rẹ́ bá ń ṣe séwùlẹ̀ kan náà. Ẹnu ìṣẹ́jú márùn-ún tí ń lò mo lo méjì. Okùn mẹ́ta kálukọ́ farabalẹ̀ nítorí Ọlọ́run. Kálukọ́ farabalẹ̀ nítorí Ọlọ́run. Naam. Àwọn ọmọ tí bàbá yìí fi lẹ̀ gbogbo yín lápapọ̀ àwọn adámọ̀ ọ̀nù lọ́rọ̀ fún yín ẹ farabalẹ̀ ń ṣẹ́jú kan torí Ọlọ́run. Mo kí gbogbo ẹ̀yin tá a mọ̀ ọ̀gá
inú àwọn alásìkí tí ń ṣàánú ọmọ Ìlọrin tí ń ṣàánú gbogbo Nàìjíríà ọ̀kan ni Sàràkí jẹ́ ń bẹ̀. bọ́ bá ṣe pé nítorí ọ̀rẹ́ ni kò yẹ kó tí ì fàyè lẹ̀ náà ló fi wá lẹ̀ rí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ ẹgbẹ́ rẹ̀ ọlọ́mọye yín àmọ́ ara wọn bíi méjì níyà yín àrísàró àríládìméjì gbàjà bí tí ń ṣàánú ẹ̀yin náà máa ṣàánú àwọn èèyàn bẹ́ẹ̀ tí ń ṣe é. látàkìtì àdàtàlì ìsá ní ndúrìbù. ẹ má gé dáadáa tí bàbá yín fi ilẹ̀ yín ọmọ. látàkìtì àdàtàlì ìsá ní aláhàdí. bí bàbá ò ti mẹ́nìkan rí tí ń ṣàánú kó abẹ́ ẹnìkan yìí náà mọ̀ sí bàbá èròjú. màdùmú tẹ̀sí àdùbíyà àyàmú tọ́rí. bẹ́ẹ̀ bá fẹ́ máa gbádùn Ìlọrin lọ bí ẹ ti gbádùn Ìlọrin tọ́ra àbùkù ọ̀kan tẹ̀ jáde láyé. ẹ̀yin náà mú sùúrù bó ti mú sùúrù. wọ́n ti bu rí nínú ìlú yìí wọ́n ti gàn rí nínú ìlú yìí ó sì fara mọ́ gbogbo ẹ̀ wá wo ibi tọ́rọ̀ rẹ̀ já sí. wọ́kìtà kú láìkíní àtàmùdí mi rú. gbogbo ẹ̀yin ọmọ ẹ má bínú ara yín àṣírí Sàràkí bò. ìkìtà kú láìkíní gbogbo àtàmùdí mi rú. agbára tọ́lọ̀ ń fún ká máa bínú ọmọ làkejì ẹ lọ gbé kó lẹ́mìí gbogbo yín. ìsàlẹ̀ sùsàlẹ̀ tí yàwó ìyàbá fi. yanda Allah ya yi masa Sàràkí kuma ku saya yanda ya kamata daidai. Ubanku bai fusi da kowa sai dariya da kowa. Kuma bai san wanga dana ne, wanga dana gari ne, kowa da ne wajensa. Ga si ya rabu da mu. Èyí tó kù bẹ́ẹ̀ ẹ dákun. Ẹ fọ́múra yín ó bẹ̀rẹ̀ láti rí Bùkọ́lá. bẹ́ẹ̀ni àtàwọn yòókù rẹ̀. Àti Gbémi àti Ọlọ́olú ìní àti Tọ́pẹ́ èmi ọmọ bẹ́ẹ̀ ti dàgbàjúra yín lọ àmọ́ ẹ ṣàfọwọ́sowọ́. ìní tàhádì tún. tẹ́ ẹ bá lọ fọ̀rọ̀ ayín ṣọ̀kan. wọ́tà àwọn tún. àwọn kan ti gbàlù tí wọ́n ń jó pé Ìlọrin ọkùnrin tí Ìlọrin ọwọ́. ìní tàhádì tún. tẹ́ ẹ bá lọ ṣera yín lọ́kan. wọ́tà àwọn tún. tẹ́ ẹ rara yín lọ́wọ́. sa uba ala aduwiku ayé yakasuraku. bàbá wa Abdulfatai ikọ̀ ọ̀tọ̀ ò ní ká lọrin ẹ̀rí tí wọ́n lè sàmí. ipa ọ̀tọ̀ ò ní ká Kwara lápapọ̀ ẹ sáàmì kí n tún gbọ́ àwọn àkáǹtì gbàlù tí wọ́n ń jó ẹ̀yin ni wọ́n sì ń torí yín jó ẹ fọ́ọ̀mù lọ́rin lọ́wọ́ gbogbo àwọn lídà níṣẹ́ látò mọ̀ bẹ́ẹ̀ fẹ́ràn Sàràkí ìsílẹ̀ tó mọ̀. níṣẹ́ látò mọ̀ wọ́n bá wù yín bẹ́ẹ̀ bá gbọ́ wá sí iye níṣẹ́ látò mọ̀ ẹ jẹ́ kí Sàràkí ọmọ dunnú wájú Ọlọ́run pé mo fẹ̀yìn lẹ̀ wọ́n lálàsì rẹ̀ wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.